Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. President Nigeria, Sovereign National Conference tó ṣe l'Abuja. Yorùbá dictator lọ̀gá gbé lọ síbẹ̀. Wọ́n sọ̀rọ̀ ẹtí ẹ̀ bá béèrè lọ́wọ́ ẹ̀. Níbo ló ti rí ọ̀gá pẹ̀lú olórí Fúlàní tó ti jẹjọ́ rẹ̀? Léèyàn bá ń sọ̀rọ̀. Ó gbọ́ mi dáadáa ni. Béèrè lọ́wọ́ Gani tí ò bá sọ pé òun fẹ́ jẹ first president ní Yorùbá nation, pé tó bá gba Yorùbá nation, he wants to be the first president ever. Ṣé kò sọ torí màá bá gbé voice ọ̀gá ẹ̀ jáde? Gani ò lẹ́tọ̀ọ́ sí Nàìjíríà president níbo? Ṣé Nàìjíríà ṣì wà? Kò sí Nàìjíríà mọ́. Mo ní Gani sọ pé òun fẹ́ jẹ first president tá a bá gba Yorùbá nation. Nǹkan tó lóun fẹ́ jẹ nìyí. Ìwọ ni kò máa mú làákàyè. Ṣé kò lọ́pọlọ ni? Àwọn lọ́balọ́ba ni wọ́n ń sọ̀rọ̀ sí. Ó máa kọ́ṣẹ́ olóòfẹ́ ṣe freedom. Ó rà olóòfẹ́ rìn. Olóòfẹ́ sáré. Tani tíṣà tó kọ́ ẹ. The greatest go sir. Ẹ bá a sọ fún. In tó bá ń dùn. Ààrẹ ò ṣe alárìífín o. In tó bá ń dùn ni kò sọ. Nǹkan tó bá mọ̀ tó bá ń ṣe gangan ni kò sọ. Ẹ jẹ́ kó ṣàlàyé rẹ̀. Bóun ṣe ń sọ̀rọ̀ ní òpónú kan ń kéwì tíyẹn náà tún bá rẹ̀. Ààrẹ mà ti wá dẹni àrífín o. Tí ò bá jẹ́ pé ibi tí ọ̀rọ̀ Nàìjíríà ibi tí Nàìjíríà lajú délé nì. Tó bá jẹ́ pé nígbà tí Aláàfin Ọ̀yọ́ tí kẹ̀tẹ́ Ọ̀yọ́ ìpayà ṣì ń control ni. Tí nǹkan burúkú ò bá ti ṣẹlẹ̀ sí. Ìwọ wá ń rojọ́ pé kárẹ̀ má lọ sí Kánú lé o. Kọ́ má lọ máa pọ̀fọ̀ o. Kọ́ má lọ máa tọ́ nǹkan lá o. Ọ̀pá àṣẹ tó ń gbé kiri. Aláàfin Ọ̀yọ́ $100 million lọ́wọ́ rẹ̀. Aláàfin Ọ̀yọ́ ta oyè. Ìwọ orí kò ní làákàyè ni. Kó o tó bọ́ta wá jàjà. Ó jẹ́ máa tẹ èèyàn nú kó mọ nǹkan tó ṣẹlẹ̀ kó tó bọ́ta. Ó jẹ́ lọ tẹ ààrẹ nú kó ní kó jẹ́wọ́ fún ẹ. Ṣé ààrẹ ò fẹ́nu ara ẹ̀ sọ? Ṣé gbogbo wa kọ́ la mọ̀ ẹ́ pé títà lóyè? Ààrẹ you no talk àmì iye tó ra oyè. Oyè máa sọ lórí social media. Ó mọ bóyá ń lọ. Lórí social media ìyá rẹ. Ṣé orílẹ̀ tó ń gbé wá yìí kò mọ̀rọ̀ ọ sọ yóò bá ṣe jẹ́ fún ọ̀fà? Ìwọ gangan ni kò bọ́ síbẹ̀ àlọ́ máa di blogger. Ṣé o mọ̀ pé o máa ń sàsọ jáàmù ọ̀rọ̀ ọ̀dálẹ́nu ilé ìmọ̀ràn kò mọ ohun. Ó mọ̀ pé tó bá ní pé kán fún ẹ ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò, kán wáyàn tó máa fún ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá ordinarily pé kán tó bó ṣe yẹ kán ṣe tó. Kán tó bó ṣe yẹ kán ṣe tó. Gani kò lè kàn ẹ́ láyé tí Jésù àfìdé. Ìwọ kí ló ti gbéjẹ nílẹ̀ Yorùbá tó ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ò bá jẹ́ pé ọ̀rọ̀ olówó dé pàǹtà oyè títà yìí náà ní nǹkan. Ẹgbẹ́ wa o gbogbo ọba ilẹ̀ Yorùbá wọ́n ti sọra wọn di nǹkan míì mọ́ wa lọ́wọ́ oyè náà ń jẹ́ kiri o. Oyè ni wọ́n ń tà kiri o gbogbo ọba ilẹ̀ Yorùbá oyè ni wọ́n ń tà kiri kéré o. Lónílé lálejò lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀yin mẹ̀kúnnù ilẹ̀ Yorùbá ẹ máa ṣara yín jọ ẹ lọ ṣe mítìn àsìkò tí ń súnmọ́ fẹ́ bèrè ikú tó pa bàbá ńlá bàbá yín lọ́wọ́ àwọn tí wọ́n bá yé àwọn ọmọ jẹ́ fún yín àti tiyín. Oyè ní gbogbo wọn kàkiri lẹ́ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ní Ìwó wọn celebrate oyè torí Olúwo ó ti fi Délé Mọ̀mọ́dù ó fi jẹ ààrẹ of Ìwó kingdom. Bí mo yẹ ń bá yín sọ̀rọ̀ yìí báyìí sìn bàbá Láàfin wọ́n tún ti joyè oyè kan oṣù kan ní new month ní new oyè ni. Gbajabiamila bàbá Láàfin tún ti fi jẹ́ báyìí lánàá wọ́n fún ní certificate sabitike Bámòfin of Yorùbá land. Ẹjọ́ kí ni bàbá Láàfin fi Pẹ́là ọmọ Pẹ́là tó ní Julius kí náà fi jẹ́ àtọ̀bà ṣe
níbi bá amòfin lélẹ̀ àtọ́ba ṣe lè yẹn wàlẹ́ níbi tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ń lọ pẹ̀lú àwọn ọba ilẹ̀ Yorùbá báyìí bàbá Aláàfin níbi tán yìí ń bá oyè jíjẹ lọ wọ́n ti jẹ àtọ́ba ṣe bá amòfin wọ́n ti jẹ wọ́n ìjẹ yé mòfin ó sì kú yé mòfin ó kú yé àtọ́ba jẹ yèyé àtọ́ba jẹ náà ó sì kú yẹn náà ayì máa jẹ àtọ́ba kí láàárọ̀ ayì máa jẹ àtọ́ba gbé ayì máa jẹ àtọ́ba wẹ̀wù fún ayì máa jẹ wọ́n ti jẹjọba jíròrò ayì máa jẹ Gbajabiamila lánàá bẹ́ẹ̀ ó ti jẹ bá mòfin ó sì kú yé mòfin dìdìrìn ó wá ní wọ́n ń sọ wípé wọ́n jẹ ọba wọ́n sọ̀rọ̀ sáwọn ọba bàbá Láàfin bàbá tiẹ̀ ní bá wá sọ̀rọ̀ fún ìwọ ló ní kí ló dé tí mò ń sọ̀rọ̀ sí bàbá Láàfin ṣé dádì tiẹ̀ ní kí n wá sọ̀rọ̀ sí torí ìwọ báyìí ọmọ ọ̀dọ̀ ló ń ṣe èmi kì í bọ́ ọmọ ọ̀dọ̀ sọ̀rọ̀ ọ̀gá ọmọ ọ̀dọ̀ tí wọ́n forí sábẹ́ àbọ̀ rí bó ṣe ń ṣe gírèsì gbogbo dáadáa tẹ́kọ̀ọ́ra yìí jọ síbẹ̀ yìí èmi ò lè bọ́ ọmọ ọ̀dọ̀ bíi tiẹ̀ náà ọ̀gá ẹ̀ lè ní máa bá wí kò tí ì yẹ bẹ́ẹ̀. Gani o àtijọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ Yorùbá Nation tó ti ń ṣe rálì mo ti sọ lẹ́ẹ̀mọye gbàǹbì èyí tó bá yẹ kó dáhùn ò ní dáhùn kó fèsì sí mo ní ọ̀dà náà gbogbo Yorùbá Nation lápapọ̀ àṣàlẹ̀ jẹ ṣe rálì ní Nàìjíríà fún Yorùbá Nation ṣe rálì ó lè ṣe Gani between us ó mọ̀ kó lè ṣe é béèrè lọ́wọ́ Gani bó ṣe wá fi ṣíbí gbọ́ wọn lómi ọbẹ̀ jẹ ní Jámánì lọ nìyẹn o lórí OPU ń dálé ní báyìí ó fi kó wọn jẹ káàkiri Europe abroad OPU bí dáwó iná ní nǹkan owó dídá ní ṣá ṣé o mọ̀ wípé gbogbo ọ́ńtà ilẹ̀ Nàìjíríà pátápátá gbogbo ọlọ́dẹ olórí ọlọ́dẹ gbogbo ilẹ̀ Nàìjíríà Fúlàní ni olórí wọn and is Ààrẹ Ọ̀nà Kakanfò best friend mo rò pé ṣí èrè ṣé kò fẹ́ kí tú yín tán ni ẹ fẹ́. Gani jẹ́ tú àṣírí yẹn gbogbo ẹ̀yin Yorùbá Nation Gani gbé àwọn bọ́ìsì ẹ̀ dìde ó bá dá àwọn sórí social media wọ́n wá lọ sínú gbogbo group àwọn WhatsApp kiri kí lẹ mọ̀ tí Gani ní kán lọ ṣe ń bẹ̀. Gani ní kí wọ́n lọ máa gba form gbogbo àwọn bọ́ìsì wa ọmọ Yorùbá tó bá ti jẹ́ 18 from 18 years upward kí wọ́n máa gba form wọ́n máa fill wọ́n á máa fún wọn lówó àṣẹ ṣe náà ó fẹ́ lọ rí mi ní tí bẹ́ẹ̀ nǹkan tó fẹ́ fi ṣe ṣùgbọ́n àwọn tí gúrùpù kan tí o ti ṣe àwọn tó fohùn lẹ̀ fún àwọn tó gbé lọ síbẹ̀ ó yá gbà kó jẹ́ o ìwọ ló béèrè fún o ìwọ ni o mi ní play ohun ẹ máa fi jì ẹ́ ṣùgbọ́n kò lè mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣe pátápátá gbogbo ẹ̀ láyé gbọ́ bó ṣe ń dá wàhálà sílẹ̀ nínú gúrùpù tó fi ń rédíò owó tó fẹ́ lọ ta àwọn ọmọ Yorùbá Nation fún àwọn ẹlòmíì tó ń gbàbọ̀dè fún wa tó ń sọ fún wa pé Yorùbá Nation ni wa tó ń ṣe Yorùbá Nation ó yá. A kí gbogbo wa nínú ilé Yorùbá Fọlọ́njà pé a kú àsìkò yìí o. Fọlọ́njà group freedom is not free. Akíwákú ọjọ́ méjì mẹ́ta. Ìròyìn ayọ̀ tí a mú wá sínú ilé ni pé ẹgbẹ́ bá wa ṣe ẹ̀. gbogbo ọmọ ẹgbẹ́ Fọlọ́njà káàkiri state mẹ́fẹ̀ẹ̀fà eléyìí tí kò mú Kogi àti Kwara lọ́wọ́ torí pé ètò ti parí lórí state méjì níbẹ̀ state mẹ́fẹ̀ẹ̀fà tó wà nílẹ̀ Yorùbá. Láyọ̀ láti sọ fún yín pé ẹgbẹ́ Fọlọ́njà wọ́n fún wa ní slot 18 ní state kọ̀ọ̀kan láàrin àwọn state mẹ́fẹ̀ẹ̀fà yìí láti gba àwọn ọmọ wa ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n fẹ́ gbà wọ́n fún náà níṣẹ́ revenue collectors. Owó tí wọ́n sì fẹ́ máa san fún wọn owó tó níye lórí ni. Irọ́ ni o. Iṣẹ́ yìí ò mú certificate dání òtí gbogbo ẹni tí a bá fẹ́ kọ orúkọ ẹ̀ sílẹ̀ gbọ́dọ̀ ní ó kéré jù school cert tàbí ilé tí a máa sí SS3. Bí èèyàn bá ní BSc HND gbogbo ẹ̀ náà ló wọlé o. Ẹ jọ̀ọ́ yẹ ká sọ fún àwọn ọmọ wa tí wọ́n bá nífẹ̀ẹ́ sí ìyẹn bẹ́ẹ̀. Èkejì tó tún jọ bẹ́ẹ̀ ni pé
gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ yìí ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ yìí gbọ́dọ̀ rẹ́dì ó gbọ́dọ̀ múra pé ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí tí a máa mú Sunday rẹ̀ ní ọ̀la 12 kí oníkálukú múra pé a máa pè yín sí Èkó sílùú Èkó láti lọ sí one day training ní Police College Ìkẹjà tí ẹ bá sì ń lọ yàtọ̀ fún pé ẹni ṣe àbí ẹwọ mọ́tò débẹ̀ ẹ máa mú 4,000 naira ẹgbẹ̀rún mẹ́rin dání fún nígbà tí a bá parí training yín owó fìlà àti first iṣẹ́ yẹn a máa fún yín níbẹ̀ pẹ̀lú 4,000 naira fìlà àti first 4,000 naira ẹnu tí ẹ máa mú dání nìyẹn state tí oníkálukú pilẹ̀ kó wá kò dí lọ́wọ́ tí ẹ bá ti parí state tí oníkálukú náà ní ẹ tí wọ́n ṣiṣẹ́ wọn ní gbé lọ sí state míì lè jẹ́ nǹkan tí a ní ká sọ fún ẹ̀yin ọmọ ẹgbẹ́ volunteer group ní state kọ̀ọ̀kan a gbọ́dọ̀ gẹ̀ẹ́tì 18. ìwọ tó bá lọ fíìlì fọ́ọ̀mù yẹn tiẹ̀ bá ẹ oríṣiríṣi fọ́ọ̀mù náà ti gbé jáde tó o bá lọ fíìlì fọ́ọ̀mù Gani tiẹ̀ bá ẹni rẹ lọ oníṣẹ́ kankan tí ó fún ọmọ from volunteer group. They need your information. From volunteer group bá a ṣe obìnrin bá a ṣe ọkùnrin láti ṣiṣẹ́ eléyìí so bó ṣe jẹ́ nìyẹn ẹ jọ̀ọ́ ẹ̀yin leaders wa ní orí ìkànnì ẹ bá sọ fún àwọn ọmọ wa ní state ẹ jẹ́ kó jẹ́ àwọn tí wọ́n bá lóyà sí dáradára so àtúnwò lè máa fún ní ààbọ̀ tí ojú wọn bá rí níbi tí wọ́n ti ń lọ ṣiṣẹ́ kò ní jẹ́ pé nígbà kan ti ń gba owó tó ti pọ̀ díẹ̀ lójú wọn ṣe mọ̀ ẹ́ tí ò ṣiṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Volunteer group freedom is not free. Bàbá bá ń gbọ́ pàá èwo lẹ̀ ń sọ fún wa yìí. Ṣé kí ni ìtura ń wo náà fún àwọn èèyàn iṣẹ́ ìjọba state la fẹ́ ṣe ni àbí iṣẹ́ ìjọba federal Nàìjíríà ta la fẹ́ kúrò náà? Nígbà tá a bá tó recruit àwọn tó fẹ́ lọ máa ṣe tax collector báyìí ẹ̀ tó ń fìyẹn mobilize fún wọn àbí ẹ̀yin lẹ́lẹ́rìí fọ́ọ̀mù volunteer group o àmọ́ nǹkan tá a tó volunteer fún mọ́ àmọ́ nǹkan tá a volunteer fún mọ́ Yorùbá nìṣẹ̀ lálá fẹ́ gbà ṣé Yorùbá nìṣẹ̀ làwọn òun fẹ́ máa ṣiṣẹ́ fún ni gọ́ọ̀mẹ̀ntì wo lẹ ti fọ́ọ̀mù tó fẹ́ máa gba owó fún wọ́n máa ń sọ bẹ́ẹ̀ wípé strategizing tí ẹ̀yin àti Gani Adams ti lè ṣe yìí strategizing yìí ó máa nítumọ̀ ó máa yé wa o kò yé wa o. Gani, the only thing I'm asking you to do is are you for Yoruba nation or not? Kò jẹ́ dandan kó wà pẹ̀lú Yoruba nation. You are not for Yoruba nation. Kí ló ń deceive àwọn Yoruba nation fún? Kò yé wa o. Ṣé ìjàgbá fún Yoruba nation là ń jà ní àbí ìjàgbá láti ti orí sábẹ́ ẹrú káwọn tó pọ̀ ẹrú káwọn kan máa jẹ ìjẹkújẹ tí wọ́n ń jẹ kán sọ wá dẹrú àní ṣerú ẹnikẹ́ni o. Àwọn Ọ̀yọ́ náà sọ bẹ́ẹ̀ wọ́n lájí ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ṣe bí ẹnìkan kan Ọ̀yọ́ lè yí o àwọn náà sì jẹ́ Yorùbá ìgbé gbogbo wa láti gbà pé à ń jẹ́ Yorùbá a sì fẹ́ orílẹ̀-èdè tiwa lọ́tọ̀ ṣùgbọ́n ọgbọ́n tẹ tó ń dá sí wàhálà lágbára o. Ọmọ Ọláìkó sọ̀rọ̀ mẹ́rin lẹ́ẹ̀kan mò ń gbọ́ ògbó kan tó ń sọ kí ló ń ṣẹlẹ̀ àwọn náà fẹ́ lọ máa gba owó ilé fún owó ilé agbowó orílẹ̀ revenue collector under which government anyway under which government ẹ lọ trade wọn ní police college ṣé Nigeria police college àbí Oòduà police college àbí Yorùbá nation police college ẹ yẹ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ come out straight put your cards on the table let's know where we are going. You cannot be the man who will yes, I'm speaking from Ado-Ekiti. You know me anyway. Mi ò gbogbo ilé wa ṣe bì ká kó ọmọjọ àwọn tá a trọ́ọ̀sì àwọn tó ti búra àwọn tá a jẹ́rìí àwọn tó mọ̀ pé wọ́n lè dálẹ̀ ilẹ̀ kí ni ẹgbẹ́ abúra pé ẹni bá dalẹ̀ volunteer yes aláǹ volunteer láti pé ká liberate ara wa from Fúlàní hegemony eléyìí tẹ́ tó ń ṣe kò yé wa. Kako ọmọ 18 wa fẹ́ lọ sí training ọjọ́ kan one day training so that wọ́n á post wọn sí state tán wà under which government is it for the Yorùbá nation
or for the state government which is under Nigeria. Ẹ má pàjá lọ́bọ̀ fún wa o. Ẹ jẹ́ ká ètò mọ ibi tá à ń lọ. Ẹ jẹ́ ká mọ ibi tá à ń lọ. Eléyìí tún yàtọ̀. Ìròyìn ayọ̀ rí o. Wọ́n ní ká mú etí wá ní state mẹ́fà o. Kò tí kan Kogi àti Kwara o torí àti ìparí iṣẹ́ ibẹ̀ yẹn o. Kí ni what is the volunteer, what is the búra? Kí ni túbọ̀ ìbúra tẹ́ ń bú fún wa gan? Èmo là ń búra sí? Ṣé àti ní Yorùbá nation ni àbí àti ṣiṣẹ́ lábẹ́ Fúlàní? Ẹ jọ̀ọ́ o. Ẹ jọ̀ọ́ o. Ẹ wò gbogbo ẹ̀yin tí àwọn ọmọ ẹ bá ti wá bá lórí WhatsApp group Yorùbá Nation tí wọ́n sọ pé wọ́n recruit àwọn boys, ẹ bá mi jọ̀ọ́, ẹ bá mi share show yìí, ẹ bá mi pè àwọn brothers mi ní Nàìjíríà. Tí Gani bá ti wọnú group òun kọ́ ló máa sọ̀rọ̀, ó láwọn boys ẹ irú eléyìí tó ranjú wọ̀n tó pé rẹ̀ lómi ata yìí báyìí ó máa wà lára àwọn tó gbéṣẹ́ yẹn fún. Ẹ wá wò Gani tó lóun wáyàn tó máa recruit, kẹ máa gbọ́ ẹ farabalẹ̀ yín èèyàn mi ò Gani ó mọ nǹkan tó ṣubú tẹ̀ ẹ́ o, ìwọ ló wá ìyà fúnra ẹ o. Ṣé o rí tó bá ti bọ́ sórí social media tó bẹ̀rẹ̀, mo fẹ́ kó wá reply show ìkó fún mi jẹ́ anybody tó bá tún gbé dìde máa máa bá ẹ fi proof sílẹ̀, ó máa lo bẹ́ẹ̀. Àní ẹ má tan Yorùbá Nation mọ́, ìyà ń jẹ àwọn èèyàn, ẹ ń ro ti ara yín nìkan. A ní kẹ́ ṣe nọ́mà ẹ̀kọ́ ẹ̀ ṣe nọ́mà, ìwà ìbàjẹ́ tẹ̀ wù títí jẹ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  ẹ jẹ́ ti ilẹ̀ Yorùbá tó dojúrú, tí àwọn ènìyàn mi ń jìyà burúkú tí wọ́n wa ìṣẹ́ òun ìyà mu, tí àwọn yúùtù mi tí wọ́n lọ́jọ́ ọ̀la mọ́ nínú ìṣẹ́ òun ìyà yìí ni wọ́n bí wọn sí. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n tún ti níyàwó tó tún ti bímọ tó tún ti lóyún sínú ìṣẹ́ yìí. Iṣẹ́ àti ìyà wá dìran fún àdìrandìran ọmọ Yorùbá. Ìwọ̀nba ẹ̀yin kókó sì kan ẹ̀yin nìkan lẹ̀ ń jẹ, ẹ wá fún mọ́ra yín lọ́wọ́. Ẹ jẹ́ kówó ìkó sakuléètì ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ pẹ́ ti jẹ yó, ẹ rántí ọmọ mẹ̀kúnnù. Kí ló dé? Gani ẹnìkan kì í jẹ́ kílẹ̀ fẹ̀. Ìwọ gbogbo yín ẹ bá mi jọ pé gbogbo àwọn gúrùpù yín tẹ́ ẹ bá ti rí anybody tí wọ́n wá bá yín, ẹ̀yin brothers mi tán ni wọ́n fẹ́ lọ recruit èèyàn kan, tó o bá lọ bẹ̀ tó lọ bá àwọn ọmọ Gani tó lọ fi information ẹ lẹ̀ tí ẹ bá ẹ. Wà á kàn wà nínú ilé wọn yọ fi ẹni ó lọ nìyẹn ní rélọ ànígbọ̀n kankan. Nobody go hear anything. Táyé omi ata ìwọ ló ṣẹ́ṣọ́ ìyàbọ̀ ga ẹ̀rù. Ìwọ ló ṣọmọ ẹ pàtijọ́ tí mo ti ń fún jẹ. Akẹ́kọ̀ọ́ Gani kó straight ni kó ṣe normal. Tó o bá máa in fún Yorùbá Nation fully. Tó o bá wà fún Yorùbá Nation stay for one Nigeria kámọ̀. Bọ̀ kó máa wà ní one Nigeria kó máa sọ pé nínú nǹkan kékeré tí mo play yìí mi ìró pẹ́ tún need any more explanation lọ títí. A ti yé yín ibi tí Gani fi sí, ó recruit jọ àwọn èèyàn jọ fún federal government, and this is a man tó sọ fún yín wípé òun wà fún Yorùbá Nation, kò recruit àwọn warrior fún Yorùbá Nation, òun recruit fún Nigeria government. Ṣéyàn tí ẹ̀ ń gbọ́kàn lè rè, ṣéyàn èèyàn tẹ́ ń tẹ̀lé rè, ẹ tí ẹ mọ bó ṣe ń lọ. Omi ata now èèyàn tí ó lóun recruit àwọn èèyàn ní sùúrù kó tó sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ kí ló wá kù sí gbogbo àwọn tó kó síbi? Ká lè mọ̀ pé Gani ó wà lọ́rùn yín, mo ń wọ̀nù yín, tó bá wù yẹn gbọ́, tó bá wù yẹn má gbọ́, ẹ máa list sí rọ́. Ẹ máa sọ pé Dára o, kìíní kan, àwọn gúrùpù ẹ ti ẹ̀ sọ pé Dára yẹn àwọn ò ní ìdẹ nínú Yorùbá Nation, we don't need people like that. Ìwọ tó dẹ̀ mọ̀ ipò mọ̀ sọ, ó dẹ̀ bọ́ síta kó sọ. Nígbà tí Gani ní òun nídìí láti recruit àwọn èèyàn, ẹ bá mi béèrè lọ́wọ́ Gani gbogbo àwọn eléyìí tó kójọ síbi, mo rí pé ẹ níṣẹ́ because ẹ bá níṣẹ́ láàárọ̀ kùtù ẹ lè kóra yín jọ ká ẹ kóra yín jọ bẹ́ẹ̀ wọ́ọ̀rùn ilé bó ṣe gùn, ojú gbogbo wọn bó ṣe rí, ẹ jẹ ojú ebi ń pa yín, ìyà ń jẹ yín tó yẹ ká ẹ sọkún mọ́ Gani lọ́rùn. Ṣé ìyàn ọmọ iye owó tó wọnú àkáǹtì Gani ni? Mélòó ni Gani ti fún yín? Ayé yín ti rún. Ẹni tó yẹ ká gbógun ti Gani kí Gani fún yín ní ayé yín, gbogbo owó tó ń gbà lórí yín kó fún yín ká ẹ rówó ká ẹ fi tọ́jú ọmọ ká ẹ fi tọ́jú ọkọ ká ẹ yé sọmọ ọ̀dọ̀ kiri. Àbẹ́yìn ò gbọ́ wípé kò sẹ́ni tó bá Gani rìn láyé tó àṣẹ ń pé méjì yóò padà waste life ẹ̀ last ni. Má wọrí, very soon ẹ máa tó jára yín. Àwọn tó ń tẹ̀lé bẹ́ afọ́jú lọ́jọ́ kìíní àná tó sọ fún tí wọ́n gbà. Ìgbà tí Gani fi wà ẹ̀hàn gbogbo wọn padà ya lọ. Tí Gani bá lóun wà fún Yorùbá Nation, kí ló dé tí ò lọ recruit àwọn eléyìí tó ṣe jẹ́ àwọn ọmọ Yorùbá Nation tó jẹ́ ní gúrùpù Yorùbá Nation ní Gani ló ti lọ ń recruit àwọn èèyàn ká ẹ lè mọ ìfù tó wà nínú Gani. Hello bàbá. Hello ìyá mi. Hello bàbá lẹ́kìtì. Hello ìyá mi. Yóò dáa fún yín, kò ní bàjẹ́ fún mi. Àmín sà.
ẹ̀bẹ̀ yìí lẹ́bẹ̀ kan àwọn mùsùlùmí máa ń kọrin yẹn wọ́n ní ẹni títí ẹ ti jóná kò ní kóná mọ́ títí wa gbogbo ìran Yorùbá ló mọ̀ wípé ọ̀dàlẹ̀ ní Gani ṣe gbọ́ mi ǹbá ní ẹ má jáwé sí agbára wa ìtọ́ ẹnu wa akitiyan wa lórí Gani ilẹ̀ Yorùbá máa mú. lórí eléyìí máa dé ọgbọ́n yẹn mo máa ní láti fún ní. ẹ máa gbọ́ mi gbogbo ń tọ́sọ yẹn pátápátá ó ń padà bọ̀ lórí wọn so ẹ má mi ìfẹ́ kẹ́ dá Gani lóhùn ṣe gbọ́ mi ibi tá à ń lọ ní kẹjẹ kárò a ti mọ̀ pé chameleon ní Gani kò gbóná kò tutù ní ṣe gbọ́ mi ohun tí òun jẹ́ kán ṣe á wá bá láìpẹ́ wọ́n ní tí àlọ́ bá lọ àbọ̀ bọ̀ oògùn wo ní Gani ní tó bá lóògùn ṣó lóògùn tó àrọ̀ ni àrọ̀ ni ó dà lẹ́ni òfo ẹ̀yìn ọjà ẹ fi Gani mo fẹ́ kẹ́ ẹ rí wípé tí ẹnikẹ́ni bá dìde látọ̀dọ̀ Gani tó bá ń sọ̀rọ̀ ẹ rí nírí pé ajá ló ń gbó ẹranko ni wọ́n ẹlẹ́dẹ̀ ni wọ́n ọ̀bọ ni wọ́n ohun tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ náà mà majority of them ò mọ tí ó máa jẹ lálẹ́ ìní wọn à ní lọ́wọ́ Gani dẹ̀ ń gbégbé ayé lọ́ba mọ́ wọn lára ó ń lo ògo wọn mọ́gbà àti tiẹ̀ máàmí mo fẹ́ kẹ́ fi Gani lẹ̀ ẹgbọ́n mi ẹ má dà ló mọ́. lọ́nà àwọn ọmọọṣẹ́ wa ti bẹ́ẹ̀ sùn à ń wù ẹ́ pé ká má tó àṣírí ẹ̀ ni ìjọ tó o máa kọ́kọ́ dé Jáni ajá ló kọ́kọ́ bẹ́ẹ̀ sùn bẹ́ẹ̀ gbogbo píṣọ̀ ẹ wà dátà ẹ wà lọ́wọ́ wa gbogbo ẹ ló wà lọ́wọ́ wa báyìí tó àbá dá ẹ lóhùn à ń wù ẹ níbẹ̀ tí ń sìn ó ti ṣí gígùn báyìí Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n ṣìyàn fún. ṣe rí lẹ́yìn tó jẹ́ pé wọ́n ṣe wọ́n Nàìjíríà tó yẹ kí gbogbo ẹ̀yin wọ́n Nàìjíríà kẹfọ́n sí ìgboro ayé kẹ lọ máa ṣe rálì wọ́n Nàìjíríà o wá kú oríire o Independence Day o orí burúkú tẹ́ fi ń ṣe o wá wí tó o mọ nǹkan tó máa sọ ṣé o rí pé o ponú gan ni ṣé irú èmi ló fẹ́ máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fún Àràbù ni wọ́n pè é ṣùgbọ́n tó bá máa ra Àràbù ò mọ́ ṣe wọ́n àwọn Àràbù tó máa ra lọ́kọ́ṣẹ́ lọ́túnṣẹ́ kọ́ ajá ló ń bè mí sùn ní Jámánì ìyẹn náà dé dáa ṣebí Gani náà máa wá sí Germany ó máa wá ń bájá sùn àjọ ń bájá sùn ní àti Gani àtẹ̀mí ìgbà tó ti lájá náà bá sùn Germany tí òun ẹ̀pọ̀ gáì máa wá sí Germany dáadáa ajá ni máa ń bá sùn ó ní àwọn ọmọ OPC àwọn nọ́mbà mi sòkè tó kúrò Nàìjíríà and that's to show ó fẹ́ sọ fún ó fẹ́ tàbùkù mi nìyẹn wípé àwọn ọmọ OPC that is to tell people wípé ẹ̀yin OPC ikọ̀ ògbé kan bí òun jàgo nìyí wípé ẹ̀wà ń wọ́ ẹ̀ tó nǹkan kan ní nǹkan tí Táyé ń sọ ń bẹ̀ yẹn o òun fẹ́ bú mi wípé àwọn tí òwò ọtí ẹ̀ ló ń bá mi sùn ló pé àwọn ṣẹ̀dá àwọn ọmọ OPC ló ń bá mi sùn wọ́n á gbé píṣọ̀ mi jáde ìjọ tí ẹ̀ ń sọ nínú mítìn yín nínú Yorùbá One Voice tẹ́ ẹ̀ ń dìbéètì lé lórí pé kán lọ rìpọ́ọ̀tù péèjì mi òun yín bẹ́ẹ̀ bí gbogbo yín tẹ́ ẹ sọ̀rọ̀ ń bẹ̀ gbogbo ẹ̀ ló wà nínú this phone. Desperado, why don't you come to your senses? You've been out riding fences for so long now. Oh, you're a hard one, but I know that you've got your reasons. And these things that are pleasing you can hurt you somehow. Don't you draw the Queen of Diamonds, boy. She'll beat you if she's able. And you know the Queen of Hearts is always your best bet. Now it seems to me some fine things have been laid upon your table, but you only want the ones that you can't get. Desperado, oh, you ain't getting no younger. Your pain and your hunger, you're driving you
home. And freedom, oh freedom, well that's just some people talking. Your prison is walking through this world all alone. Don't you peek it cold in the wintertime? The sky won't snow and the sun won't shine. It's hard to tell the nighttime from the day. And you're losing all your highs and lows. Ain't it funny how the feeling goes away? Desperado, why don't you come to your senses? Come down from your fences, open the gate. It may be raining, but there's a rainbow above you. You better let somebody love you. Let somebody love you. Better let somebody love you before it's too